lẹ́yìn ọ̀sẹ̀ bíi mélòó tí ilé-ẹjọ́ ti pàṣẹ gbígba sàárè ilẹ̀ tí Faakaja wà lórí rẹ̀ tí ó wà ní Abule Mase ní òpópónà Ìkàngbá Àgòrò ní ìjọba ìbílẹ̀ Odò-Ògbólú ní ìpínlẹ̀ Ògùn. Àwọn ìwé àpilẹ̀kọ kan ti jáde nípa ẹni tí ó ní ilẹ̀ náà. Àwọn ìwé àkọsílẹ̀ tí wọ́n fi lé ilé-iṣẹ́ NTA lọ́wọ́ láti ọwọ́ àwọn tí ọ̀rọ̀ náà kàn sọ wípé ilé-iṣẹ́ ìjọba ìpínlẹ̀ Ògùn tí ó ń rí sí ilé kíkọ́ Ogun State Housing Corporation ló ra ilẹ̀ náà ní ọdún 1981 tí wọ́n dẹ̀ san owó gbàmábínú fún àwọn mọ̀lẹ́bí tí ó faragbá ríra ilẹ̀ náà. Akọ̀ròyìn wa tí ó lọ sí orí ilẹ̀ náà ní Ìkàngbá ń jábọ̀ ìròyìn ẹ gbọ́. Àríyànjiyàn lórí ilẹ̀ kan tí àwọn ọmọ ìdílé méjì ti ń sọ pé ilẹ̀ náà jẹ́ tiwọn ti gba ìpele tuntun. Àwọn aláṣẹ ilé-iṣẹ́ Akon Farms Nigeria Limited àti ẹgbẹ́ àṣejìrè Films and Allied Farmers Association pẹ̀lú àtìlẹ́yìn àwọn ẹ̀ṣọ́ aláàbò ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìmọ́tótó àti ríro ilẹ̀ náà pẹ̀lú àwọn ẹ̀rọ ńlá katapila. Wọ́n sì tẹnumọ́ pé ilé-iṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ ilé ní ìpínlẹ̀ Ògùn ló ní ilẹ̀ náà. Nígbà tí wọ́n bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ lọ́tọ̀ọ̀tọ̀, àwọn aṣojú ẹgbẹ́ méjèèjì fi àwọn ìpín ilẹ̀ tí ilé-iṣẹ́ tó rí sí ọ̀rọ̀ ilé ní ìpínlẹ̀ Ògùn fi wọ̀n wọ́n. Gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣàlàyé, ilé-iṣẹ́ náà gba ilẹ̀ náà lọ́wọ́ àwọn ìdílé náà ní ọdún 1981 lẹ́yìn tí wọ́n ti san owó ìtanràn tó yẹ fún wọn. Wọ́n ti sọ pé lẹ́yìn ìgbà náà ni ilé-iṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ ilé ní ìpínlẹ̀ Ògùn pín ilẹ̀ náà fún àwọn olùdókòwò Akon Farms Nigeria Limited léyìí tó gba ilẹ̀ éka 14 àti ìdá mẹ́fà tí í ṣe 14.623 éka, nígbà tí ilé-iṣẹ́ àṣejìrè Films and Allied Farmers Association sì gba acres 28 àti ìdá mẹ́rin tí í ṣe 28.442 éka. Alága ilé-iṣẹ́ àṣejìrè Fish and Allied Farmers Association àti àwọn aṣojú ẹgbẹ́ náà sọ pé gbogbo ohun tí wọ́n ń ṣe lórí ilẹ̀ náà jẹ́ ohun tó bófin mu torí pé ó dá lórí àwọn ìwé ìpín ilẹ̀ tí ilé-iṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ ilẹ̀ ní ìpínlẹ̀ Ògùn fún wọn. Wọ́n sì ní ìgbàgbọ́ pé àwọn ìwé náà ti fi ìtàn gidi àti ẹni tó ní ẹ̀tọ́ sí ilẹ̀ náà hàn kedere. A ní láti lọ bá Ogun State Housing ní pé ilẹ̀ tí a mọ̀ pé àwọn ni ó nílẹ̀ yẹn tí àṣejìrè gẹ̀ẹ́tẹ̀ láti ọ̀dọ̀ wọn share stand so pé àwọn kan wá so a dẹ̀ try láti ṣe findings wa pé níbo ni wọ́n ti rí judgement yẹn gbà mo lọ ti ọkọ̀ bẹ́ẹ̀ so àwa later discover pé it's just an arrange something so tó ní ẹsẹ̀ ńlẹ̀. Especially àgbẹ̀lẹ̀jà ilé tá a belong sí pé ìjọba nídìí wa gan so nǹkan tó fà á nìyẹn tíjọba fi wò pé àwọn táwọn fẹ́ ni àwọn tó wà lórí ilẹ̀ àwọn mo rò pé pẹ̀lú nǹkan tíjọba fi release ẹ̀ fún wa so but àwọn family yẹn ìfẹ́ àwọn ti disturb wa gan gbé wa lọ sí kóòtù. Ṣàdédé lẹ́yìn nǹkan bíi ọdún 15 sí méjìdínlógún sẹ́yìn nísìn àṣedédé rí wọn tí wọ́n dé wípé àwọn fẹ́ bẹ̀rẹ̀ sí ní ta àwọn ilẹ̀ fún wa wípé àwọn ọ̀dẹ̀ gbàwó rẹ́ǹtì mọ́ wípé ká bẹ̀rẹ̀ sí ní wá máa ra ilẹ̀. Àwọn tó wà ní alákòóso nípa ọ̀rọ̀ ilẹ̀ ní Ogun State ni wọ́n fi ń yé wa pé ibi tí à ń sọ yìí nǹkan ó bọ́ sí orí ilẹ̀ àwọn Ogun State Housing Corporation ló wà ní in charge. Pẹ̀lú ìdàgbàsókè tuntun yìí ó hàn gbangba pé àríyànjiyàn tó ti pẹ́ lórí ilẹ̀ náà ti wọ ìpele tuntun níwọ̀n bí àwọn ìwé tí wọ́n gbé kalẹ̀ ṣe fi ẹni tó ní ilẹ̀ náà ní tòótọ́ hàn. Láti ilé-iṣẹ́ NTA Ìjẹ̀bú Òde, Ìdò Ògúnbàjò ló ń ṣàtúpalẹ̀ ìròyìn.